ni wá, a máa ń lọ káàkiri gbogbo orígun mẹ́rin ilẹ̀ Yorùbá. Ibi tí a wà lónìí ní Osogbo, bẹ́ẹ̀ ni a ó sì máa mú wá fún yín bí Osogbo ṣe rí ní ọdún yìí. Ó yẹ ká máa lọ tààrà báyìí ni, ṣùgbọ́n a kò ní lè lọ tààrà nítorí pé wọ́n ṣe títì ní iwájú lọ́hùn, torí ẹ̀ la fi yà sí ọ̀nà ibi tí a yà sí. Ṣùgbọ́n nǹkan kan tí ó jẹ́ nǹkan kàyéfì fún wa ni pé àwa rò pé tí wọ́n máa ń ṣe títì ní àwọn ibì kan, ó yẹ kí ìjọba lè make a provision fún alternative road látàwọn èèyàn máa gbà, nítorí pé wọ́n ṣe títì. Eléyìí tí wọ́n ṣe yìí bridge ni, so wọ́n ti dá ọ̀nà ẹ̀sìn méjì, ọ̀nà kọjá ní ibi tó yẹ ká gbà gangan, so àárín agboolé ni a need àti gbà láti já sí main road outside the bridge yẹn. Gẹ́gẹ́ bí mo yẹ ń sọ lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ẹ má gbàgbé pé àlejò ni àwa náà ní Òṣogbo. A rí ìlú Òṣogbo láti fi hàn yín bí Òṣogbo ṣe rí ní ọdún yìí ni. Ìrìn àjò wa ń tẹ̀síwájú, so nǹkan tí fídíò yìí máa wà all about ni observation mi nípa ìlú Òṣogbo, nítorí pé kò ń ṣe pé mo mọ orúkọ gbogbo àwọn àdúgbò yẹn, ṣùgbọ́n nǹkan tí mo rò tó jẹ́ first impression mi ni pé mi expect kó Òṣogbo ti develop tó báyìí. Nǹkan tó jẹ́ first impression mi nìyẹn. Mo ti lọ káàkiri gbogbo ìpínlẹ̀ tó jẹ́ ìpínlẹ̀ Yorùbá lórí channel yìí, tẹ́ bá ti wò àwọn ibì kan tó kù tá a ti lọ tó jẹ́ ìpínlẹ̀ Yorùbá, òun ni Ondo nìkan láti lọ lórí ìkànnì yìí. A ti lọ káàkiri gbogbo orílẹ̀-èdè ìpínlẹ̀ tó jẹ́ ti Yorùbá, bẹ́ẹ̀ ni a sì ti mọ wá fún yín bí ọ̀nà wọn ṣe rí àti development ní gbogbo àwọn ìpínlẹ̀ tá a ti lọ. Ìlú Òṣogbo níbi tí a wà yìí, ǹdẹ́ ni ẹ̀ ń wò káàkiri yìí. Mi mọ ẹni tó ní brown fújù nínú Òṣogbo àbí Ìbàdàn, torí àwọn náà ní rẹ́kọ̀dù brown tẹ́ pé inú mi dùn pé mo wà l'Òṣogbo. Ó yẹ kí a rántí àwọn ibi pàtàkì ní ìlú Ìbàdàn, but development dé bí báyìí gidigidi gan. Kódà àdúgbò tí mo sùn, development wà ńbẹ̀ gidi gan, and mi ní parọ́ fún yín. Gẹ́gẹ́ bí Òṣogbo ṣe jẹ́ láti ìgbà wáṣẹ̀, Òṣogbo jẹ́ ibi táwọn èèyàn máa wá sápamọ́ sí. Mo dẹ̀ ṣì believe pé nǹkan tí Òṣogbo ṣì jẹ́ dé sìn nìyẹn, níbi tí ẹ lè forí yín pamọ́ sí láìsí ariwo tàbí wàhálà. Tó bá yẹ pé cool life lèyìn fẹ́, Ìbàdàn wa náà ṣì pariwo díẹ̀, ṣùgbọ́n Òṣogbo ó rọrùn gidigidi gan, torí ọjọ́ mẹ́ta ni mo lò ní ìlú yìí. Kódà ìgbà tí mo kúrò l'Òṣogbo mo lọ sí Ẹ̀rìn Ọ̀ṣun. Mo lò ọjọ́ méjì ní Òṣogbo, mo lò ọjọ́ kan ní Ẹ̀rìn Ọ̀ṣun. Ṣùgbọ́n Òṣogbo níbi tí a wà yìí, gẹ́gẹ́ bí mo ṣe sọ ní ìbẹ̀rẹ̀ fídíò yìí, ọ̀nà tó yẹ ká gbà gangan kọ́kọ́ leléyìí, pọ̀ nítorí pé wọ́n ṣe títì níwájú la fi wá gba ọ̀nà yìí. Bẹ́ẹ̀ ni mo ṣe sọ fún ọlọ́kadà pé mo kọ́kọ́ fẹ́ dé Shoprite Òṣogbo
lélẹ̀ tó jẹ́ pé mo mọ̀ pé a ti fẹ́ dé ibẹ̀. Òṣogbo ní ìtàn pàtàkì ní ilẹ̀ Yorùbá. Mi ò lè dúró láti upload ìtàn pàtàkì Òṣogbo sórí ìkànnì yìí. Ẹ jọ̀ọ́ tẹ́yin bá mọ Yorùbá upload, ẹ jẹ́ bá mi kọ sí comment section, torí mo ń run commentary, mo try láti ronú pé kí ni Yorùbá upload. Wọ́n pé Yorùbá ó lè jèdè Gẹ̀ẹ́sì lọ. So Shoprite Òṣogbo níbi tẹ́ ń wò ní ọkàn yẹn, ìbùnlẹ̀ ni wọ́n ní ẹ ti rí yẹn. Ibi tí mò ń lọ ní Ọláyà, wọ́n dẹ̀ ni mo sọ fọ́lọ́kadà ẹ pé ibẹ̀ ni mo ń lọ. Ṣùgbọ́n mo fẹ́ fi gbogbo àwọn ọ̀nà yẹn hàn yín kó tó di pé a lọ sí Ọláyà. In fact, mo tún make decision pé bóyá mo tún rò pé bóyá kí n lọ kọjá Ọláyà kí n lè fi gbogbo àwọn ọ̀nà yìí kí n lè fi hàn yín bó Òṣogbo ṣe rí. Ṣé rí gbogbo àdúgbò yìí ní Òṣogbo? Gbogbo ọ̀làjú ti wọ gbogbo àdúgbò yìí gidigidi gan. Mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin náà lè rí fúnra yín pé ọ̀làjú ńlá ti wọ gbogbo àdúgbò yìí. Then stand, Baba. Òṣogbo ní ibi tí a wà yìí. Ìlú Òṣogbo, ìpínlẹ̀ ọmọlúàbí ibi tí a wà yìí. Ìdí tí wọ́n fi ń pe bíbá yìí ní ìpínlẹ̀ ọmọlúàbí, mo ṣe nírètí pé mo fẹ́ mọ̀. Mo fẹ́ ya oríṣiríṣi nílùú Òṣogbo, ṣùgbọ́n ẹ̀rọ agbàwòrán sílẹ̀ mi tí a mọ̀ sí kámẹ́rà mo ṣe ségesège gẹ́gẹ́ bí mo ṣe wọ ojúbọ Ọ̀ṣun Òṣogbo. So gbogbo bíbá yìí mo kàn tiraka láti ya gbogbo bíbá yìí nígbè ìgbọ̀rọ̀ wá s'Òṣogbo gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé ìṣe wa ni lórí ìkànnì yìí pé mi gbọ́dọ̀ wá s'Òṣogbo láì fi gbogbo àwọn nǹkan pàtàkì tẹ̀ ń rí hàn yín. Kóró pé tí wọ́n fi ń ṣe transportation ní Òṣogbo ńlá ṣe kọjá yẹn tí wọ́n kùn ní àwọ̀ bólú Chelsea ńlá ṣe kọjá yẹn. Bẹ́ẹ̀ sì ni pé nǹkan tí mo rí nípa Òṣogbo ni pé transportation ó rọrùn gidi gan, bẹ́ẹ̀ ni ó sì wálẹ̀. Àwọn nǹkan tí mo rí ní Òṣogbo láàrin ọjọ́ mẹ́ta tí mo lọ lórí ìpínlẹ̀ yìí, wọ́n ní àwọn nǹkan tí mo sọ yìí. Mi ò ní parọ́ fún yín, Òṣogbo jẹ́ ìlú kan tí mo ṣe máa padà wá gbogbo tí ń jẹ́ t'Olúwa. Mo ṣe máa padà wá síbí láti wá fi, nítorí pé láàrin ọjọ́ mẹ́ta yìí mi lè dé gbogbo ibi tí wọ́n ní tó wà related to tourism. Mi lè dé gbogbo bẹ́ẹ̀, torí ẹ̀ ni mo ṣe máa sọ pé mo ṣe máa padà wá sí Òṣogbo láti wá ya gbogbo àwọn nǹkan tí wọ́n ní tó wà related to tourism. Definitely ẹ̀yin èèyàn lórí ìkànnì yìí náà lè mú Òṣogbo fún wa pé Òṣogbo ló ń kàn. Ìfẹ́ lèmi rò pé ó ń kàn tí a máa lọ, ṣùgbọ́n a fi poll síta pé ṣé Òṣogbo ni àbí Ifẹ̀. Ẹ̀yin lẹ sì sọ pé Òṣogbo ni kí n lọ. Òṣogbo náà ni mo ti wá yìí. Gẹ́gẹ́ bí mi máa ń sọ lórí ìkànnì, kò sí ohun tí a lè ṣe láti jẹ́ kí inú tí yín dùn.
àti kọjá ibi tí mò ń lọ gọ́gọ́. Ṣùgbọ́n mo nígbàgbọ́ pé ẹ ń jẹ ìgbádùn ọ̀nà yìí, so kí n ṣe máa fi hàn yín lọ ní mind iye tí ọlọ́kadà fẹ́ gbà. Nítorí pé ìrọ̀rùn igi ni ìrọ̀rùn ẹyẹ. Ibi tí mo rò pé ó rẹwà jù ní ìlú Òṣogbo nípa tọ̀nà ó ní ibi tí mo rò pé àwa yìí. Mo láìkì bí wọ́n ṣe construct ọ̀nà yìí. Ó jẹ́ kí n rántí àwọn àdúgbò kan ní ìlú Èkó tí mi ní fẹ́ dárúkọ báyìí. And kẹ̀dẹ̀ máa wo àwọn landscape nǹkan tí ẹ̀ rí yẹn. Gẹ́gẹ́ bí mo yín sọ fún wa lọ, ẹ má bínú, ibi báyìí wọ́n ń wé ní kò ń ṣe ọ̀nà tó yẹ ká gbà ní oríborí yìí la fi gbà bí, torí wọ́n wé ní a dẹ̀ ti sọnù. So a ní choice than kára gba bí tó jẹ́ wọ́n wé yìí. Ṣé ti rí pé wọ́n wé lọ́nà yìí. A ti padà sí ojú òpó ọ̀nà wa gangan báyìí. Mo fẹ́ràn ibi báyìí bó ṣe rí gidi gan. Ẹja lọ. So bí táwọn padà ń sìn ní Ọláìyá, ṣùgbọ́n gbà tá a dé Ọláìyá ní kò mind mi pé mo fẹ́ lọ sí. Ẹ bá ti rí Ọláìyá bí wọ́n máa sọ mọ́tò Ìbàdàn. Gẹ́gẹ́ bí mo ń sọ ní ìbẹ̀rẹ̀ fídíò yìí, Yorùbá pọ́nbélé wá lórí ìkànnì yìí. Ẹ jẹ́ bá wa subscribe torí pé ó ṣe kókó, ó ṣe pàtàkì. Ilé òní jẹ́ òpin ọ̀nà tá máa fi hàn yín yàtọ̀ sí ọ̀nà. Àdúgbò àwọn kan ní àwọn àdúgbò yìí, bẹ́ẹ̀ sì ni àwọn kan ò tí ì rí àwọn àdúgbò yìí ní ọdún 5, 6, 7, 10 sẹ́yìn. Ìdí nìyẹn tá a fi máa ń mú wá fún yín pé kẹ́ wo bí gbogbo àwọn agbègbè yìí ṣe rí ní ìsìn. Nítorí pé mo mọ̀ pé ẹ tí ì rí ní ọdún 2, 3, 10 sẹ́yìn. And the primary objective video yìí nìyẹn. So a padà sí Ọláìyá nísìn. Ọláìyá ni a padà sí báyìí. Ìlú Òṣogbo níbi tí a wà yìí. Bẹ́ẹ̀ sì ni ìtàn Òṣogbo, ìtàn Susan Wenger àti ojúbọ Ọ̀ṣun Òṣogbo ní 3 episode tí mo sọ nínú fídíò tó kọjá pé àmúbọ̀ wá fún yín. A máa sọ ìtàn Òṣogbo, bí Òṣogbo ṣe bẹ̀rẹ̀ di Òṣogbo nínú episode kan. A máa sọ ìtàn Susan Wenger, ní ẹni tó ṣe iṣẹ́ ọnà ojúbọ Ọ̀ṣun Òṣogbo, nínú episode 2. Bẹ́ẹ̀ ni a ó sì ṣe
ojúbọ Ọ̀ṣun Òṣogbo àti nǹkan tó ń ṣe níbẹ̀ nínú ẹ́písòdù kẹta. Àwọn nǹkan tó wà nínú àwọn ẹ́písòdù mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ ní thriller tí mo drop ni. Ṣùgbọ́n nítorí ìrìn àjò yìí ó ná mi ní nǹkan tó pọ̀, ó sì ná mi ní àwọn pọ̀pọ̀ tó ju owó lọ tí mi lè máa sọ báyìí. Ní jẹ́ kí n sọ pé ní ò jẹ́ kí n tí ní àǹfààní láti edit ẹ̀. Èmi náà ni ẹ̀ ń wò yìí, Òṣogbo ni mo wà. Ṣé ti rí pé èmi fúnra mi ni mo yà? Báyìí ṣe ni mo ṣe máa ń ya àwọn fídíò tí máa fi hàn yín lórí ìkànnì yìí. Kọjá lórí odò yìí náà lẹ́ẹ̀kan ní Yorùbá mọ́. Àdúgbò tí a wà ń sìn ní àdúgbò tí Ọ̀ṣun Òṣogbo wà, ibẹ̀ níbi tí a wà yìí. Mo ti set back. Torí pé mi ò fẹ́ fi gbogbo ibi tó jẹ́ ọ̀làjú wà nìkan hàn yín. Mo rò pé kí n fi àwọn ibi tí ọ̀làjú ti bẹ̀rẹ̀ kí n fi hàn yín, ní àwọn ibi tí ìlú ti bẹ̀rẹ̀ sí ní fẹ̀. Àwọn bẹ̀rẹ̀ ní àwọn ibi tí wọ́n wò yìí. Èmi gangan ò lè dárúkọ àwọn ibi tí àwa yìí fún yín. Nǹkan sì jẹ́ nǹkan tó dùn mí púpọ̀ nítorí pé ọlọ́kadà tó gbé mi náà really mọ àwọn àdúgbò yìí. Àkọ́kọ́ tí mo kọ́ to observe nípa business wọn ni pé ó dàbí wọ́n like business aṣọ títà gan ní Òṣogbo bíi boutique. Ó dàbí wọ́n like gan ní Òṣogbo, and apart from that mo tún observe pé tó ti ń ta bread náà pọ̀. Observation mi lásán ni àwọn nǹkan tí mo kàn sọ yìí. So Òṣogbo níbi tá a wà yìí. Ẹ̀dẹ̀ mọ̀ pé ibi tí gbogbo àwọn àdúgbò yìí ní civilization Òṣogbo ti máa bẹ̀rẹ̀, ibẹ̀ ló ti máa expound lọ sí àwọn ibi tí Òṣogbo ti expand dé lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó dùn mí gidi gan pé mi ò lè ráyè explore Òṣogbo nítorí kámẹ́rà mi bẹ̀rẹ̀ sí ní malfunction. So mi lè ráyè explore Òṣogbo bó ṣe yẹ kí n explore mi ní choice and kí n padà sí Ìbàdàn. Mo kọ̀ pé kí n sáré mú fídíò wá fún yín torí main ibi tí mo really lọ jù ó ní ojúbọ Ọ̀ṣun Òṣogbo, ní eléyìí tó jẹ́ pé mo ṣe ń edit fídíò ẹ̀ lọ́wọ́ ní bá ṣe ń sọ̀rọ̀ yìí. Mi lè wait àti edit ẹ̀ tán kí n fi sílẹ̀ fún yín láti wò. So kórópè yìí post wọn lélẹ̀ wọ́n pè ní kórópè, then one other local name mi rántí orúkọ yẹn sẹ́nsẹ́nsẹ́nsẹ́. Ó ní means of transportation wọn. Mi ṣọ́pọ̀ àwọn ní Mikra mi, but bọ́ọ̀sì yẹn ni wọ́n ní. Kò dàbí Ìbàdàn ní Mikra. I really ní bọ́ọ̀sì dẹ̀ wọ́n ní
tricycle yẹn, kẹ̀kẹ́ márúwá ẹlẹ́sẹ̀ mẹ́ta, wọ́n níyẹn náà. Kí má parọ́, mi ẹ bá rò pé Òṣogbo ti develop tó báyìí. Mo yìí máa ń bìlì pé Òṣogbo ṣì wà ní nínú. Because gbogbo àwọn bí tẹ̀ ń wo yóò yàtọ̀ sáwọn àdúgbò kan ní Ìbàdàn. Kí lorúkọ ọjà yìí? Ẹ jọ̀ọ́ tẹ́ bá mọ orúkọ ọjà ẹ bá mi kọ sí comment section. Àbí gbogbo àwọn àdúgbò tá a gbà kọjá yẹn, tẹ́ bá mọ orúkọ àwọn àdúgbò yẹn ẹ kọ bá mi ẹ kọ ọjọ́ tẹ̀. Old garage. Owó bí tá a wà yẹn sìn old garage ní gbogbo bí, but ọjà yìí ní orúkọ kan tó ń jẹ́ lílẹ̀ tí mo ti gbàgbé. Freedom Park. Okay. Charlie, bí àwọn Shoprite yẹn kankan yẹn kọ́. Àti àwọn náà tún ń pè. Ṣé ká lọ ọ̀nà báyìí náà? Ṣé Shoprite wà lọ́nà bí? Ṣọ́nà bí fine. Ọ̀nà bí báyìí fine. Yeah. Ọ̀nà bẹ́ẹ̀ ni stadium wà. Okay. Ẹ wò, ẹ yẹ kí n fi yín sílẹ̀ kẹ́ fi enjoy video yẹn. So ẹ má gbàgbé pé Yorùbá pọ́nbélé ni wá lórí ìkànnì yìí. Ẹ jẹ́ bá mi subscribe, ẹ jẹ́ kí ìkànnì yìí náà dógòkè àgbà, torí ìrọ̀rùn gini ìrọ̀rùn ẹ̀yẹ. Bí ìkànnì bá ṣe gòkè àgbà sí náà la ṣe máa ṣàfihàn tó. Mo mọ̀ pé nǹkan tí mo sọ yẹn yìí. Ẹ bá wa share video pẹ̀lú àwọn ọ̀rẹ́ yín tó wá láti gbogbo agbègbè yìí. Ajégúnlẹ̀ náà pé ibi tí a ti kúrò ní ìsìn. Kẹ̀sìrì pé Òṣogbo ti develop gan. Ó dàbí àwọn ìlú kan tó yẹ pé lójú títì wọn ẹ̀ tí ẹni rọ́kọ̀ rárá. Mo mọ̀ pé mo mọ̀ ọkọ tí mo ń sọ ẹ̀ ní rí ọkọ̀ rárá. Ṣùgbọ́n à ń rí lọ́tún à ń rí lọ́sì. Sign development náà nìyẹn. Ọjà Ọgbọ́nà. Ọjà Àgbọ̀nà ní gbogbo bí. Ọjà Àgbọ̀nà. Mo fẹ́ ṣe content kan tẹ́lẹ̀ pé kí ni nǹkan tó rẹwà nípa àwọn ọmọbìnrin Òṣogbo àti kí ni ìdí tó fi ń pe ìpínlẹ̀ yìí ní ìpínlẹ̀ ọmọlúàbí. Ẹ jọ̀ọ́ tẹ́ bá mọ̀ ẹ bá mi kọ sí comment section. Mo really fẹ́ ṣe content àbọ̀ gẹ́gẹ́ bí mo yẹ sọ fún yín. Kámẹ́rà mi bẹ̀rẹ̀ sí ní ṣe ségesège, so ìdí yẹn ló jẹ́ kí n tètè kúrò láti wá túnṣe lélẹ́yìí tí mo rìnrìn àjò nígbà tí mo dé Ìbàdàn padà fi lọ sí ìlú Èkó.
ọ̀tún kámẹ́rà ṣe bọ̀ mi ráyè edit fídíò yẹn láti bá mo kàn fi ní kí n sáré edit ẹ̀ ń sìn pé kí n mọ̀ wá fún yín pé Òṣogbo rèé o ní ọdún yìí. Òṣogbo ṣe rí ní ọdún yìí nìyí o. Ẹjọ́ tó bá yẹ pọ̀ mọ́ Òṣogbo lẹ́yìn tàbí ẹ ti wá s'Òṣogbo rí àdẹ̀wà kọjá ládùúgbò tẹ̀ mọ́ ẹ bá mi kọ sí comment section. Ṣé yẹn nǹkan tí mo sọ ẹni bó bá dẹ̀ jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín ní fídíò wa tẹ máa kọ́kọ́ wò lórí ìkànnì rè nípa Òṣogbo ẹ jẹ́ kí n reintroduce ara wa sí orúkọ tèmi tí mo bá yín sọ̀rọ̀ ní Ìjọ Adétọ́nà ibi tẹ́lẹ̀ wá ilé ní wọ́n pè ní geography. Yorùbá pọ́nbélé ni wá a máa ra wa létí ibi tá a ti ń bọ̀ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá a máa ra wa létí ibi tí adé dúró bẹ́ẹ̀ ni a sì máa ra wa létí ibi tá a ń lọ lórí ìkànnì yìí kí èdè àti àṣà Yorùbá má bàa parun la fi dá ìkànnì yìí sílẹ̀. So tó bá yẹ pé Yorùbá ní tiẹ̀dẹ̀ wo fídíò èdè gbogbo ibi ẹ bá wa subscribe kò ná yín ní kankan ẹ subscribe torí ìbẹ̀rẹ̀ ohun mèremère rèé lórí ìkànnì yìí. Ti rí àwọn ilé ìgbàlódé nínú Òṣogbo. Mo rí àwọn ilé kan tó jẹ́ ibi kàyéfì fún mi nínú Òṣogbo tí mi stadium níbi tá dé yìí. Stadium wọn lè ń wò ní apá òsì mi yẹn. Stadium nìyẹn. Ṣùgbọ́n kò sẹ́lẹ́gbẹ́ Adámàsìngbà ti wà lọ́wọ́lọ́wọ́ báyìí ní orílẹ̀-èdè Nàìjíríà táwọn máa ka stadium tó ṣe dáadáa jù ní orílẹ̀-èdè wa Nàìjíríà ní wákàtí ọwọ́ yìí bí wọ́n bá mú Lẹ́kan Sàlámì tẹ̀mọ̀sí Adámàsìngbà ti wà ní àkọ́kọ́ wọ́n á mú ní ẹ̀kejì kò ṣáà lè kọjá àpò kẹta ní orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí. So ẹ jẹ́ ká kí ọlọ́lá jùlọ wa tó fi Adámàsìngbà dá wa lọ́lá. Ìgbà tí mo ń rìkọ́dù fídíò yìí news ìròyìn wọ́n fi ròyìn tó mi létí pé shooting star ti ìlú Ìbàdàn wọ́n ti promote sí líìgì àkọ́kọ́ orílẹ̀-èdè wa Nàìjíríà. So construction wà ní other road yẹn náà wọ́n ti parí ọ̀nà kan wọ́n ti parí other road gbogbo bẹ̀yẹn náà lè ká mú wá fún yín ṣùgbọ́n since wọ́n ti parí ní choice a máa padà ń bí báyìí. So ẹ jẹ́ kí n dá fídíò yìí dúró níbí. Ṣètìrì construction ṣì ń lọ ní gbogbo wájú yẹn tá a bá ń rìn síwájú díẹ̀ sínsìn ẹ máa rí àwọn bridge tí wọ́n ṣe overhead bridge bóyá ẹlẹ́ẹ̀kẹta àbí nǹkan kan nìyẹn tí mo rí bóyá ọkàn wa ni mo rí lẹ́ẹ̀mejì ní abẹ́ mẹ́ta bọ̀ mo ṣáà rí overhead bridge mẹ́ta tí wọ́n ṣe lọ yes mẹ́ta mo rántí ìkan tó connect Ẹ̀rìn Ọ̀ṣun tó connect sí Òṣogbo ẹ ti mọ̀ bridge tó wà ń bẹ̀ tí ń rìn báyìí tí ó lè gba mọ́tò méjì ju mọ́tò ẹyọ kan lọ ló wà ń bẹ̀ báyìí wọ́n ṣe bridge yẹn lọ́wọ́ sí Oní Beach wọ́n ṣe lọ́wọ́ mo yà á bọ̀ mi ṣọ́ọ̀bù mo fẹ́ fi sínú fídíò yìí ẹ̀yin náà máa rí ní gbogbo ìgbà nígbà tí kámẹ́rà mi tún bẹ̀rẹ̀ sí ní ya ọwọ́ again
ẹ máa rí nísìn. Ǹjẹ́ ẹ mọ̀ pé Òṣogbo ni gbogbo ibi tẹ́ ń wò yìí? Ìpínlẹ̀ ọmọlúàbí òun ni gbogbo ibi tẹ́ ń wò yìí. Mo fẹ́ràn Òṣogbo gidi gan ni o. Bẹ́ẹ̀ ni mo dẹ̀ fẹ́ fi dá yín lójú pé gbogbo ìletò tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun yàtọ̀ sí Òṣogbo nìkan, gbogbo ìletò bíi Ifẹ̀ ni o, Ìgbá ni o, Àwo ni o, gbogbo ìletò tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun pátápátá ni a máa dé lórí ìkànnì yìí. Ṣùgbọ́n ó lè má jẹ́ kíákíá báyìí nítorí pé kíni ètò ààbò mẹ́hẹ lórílẹ̀‐èdè wa lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣẹ̀dá mọ̀ pé ọmọ tó bá ṣípà lòṣà òkè ń gbà. Ẹ jẹ́ kí n mọ̀ nǹkan tẹ́yìn bá rò nípa fídíò yìí. Má ṣàlàyé má comment tẹ́ bá fi wo fídíò yìí dé ibi tẹ́ wò dé. Ẹ jẹ́ comment, ẹ jẹ́ kí n mọ èèyàn tó wo fídíò yìí dé ibi. Ẹ ti rí kámẹ́rà yẹn ti bẹ̀rẹ̀ iṣẹ́kíṣẹ́ báyìí. Plus 3D 3 axis camera tó dọ́gbọ́n fọwọ́ yìí ó tún ṣe díẹ̀ lórí pé ó ti wà lọ́pọ̀lọpọ̀. So kò ní jù báyìí lọ lórí Òṣogbo léni jẹ́ kó tó dìgbà mi. Gẹ́gẹ́ bí ìṣe mi lórí ìkànnì, orúkọ tèmi ni Joe Adétọ́nà lẹ́ẹ̀kan sí. Orí ìkànnì tẹ̀lé wà ní àpè ní geography. So kó tó dìgbà mi, ẹ má gbàgbé láti fẹ́ràn ara yín. Bẹ́ẹ̀ ni kẹ́sì jọ̀wọ́ ẹ bá mi share fídíò yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ yín tó wá láti ìpínlẹ̀ ọmọlúàbí. Dàbọ̀. Listen.